GL Studio Production, Ulenushe. Bí ó ti fún mi lógo, ó yẹ kó rú mi lágbára. Bàbá dájọ́ fún ọ̀la. Bàbá dájọ́ fún ọ̀la. Ó yẹ ká fàró díẹ̀ sí i. Bó ti fún mi o, bó ti fún mi lógo. Zion is going to next level. Ọ̀rọ̀ rẹ̀ dúró, ayé ló ń ṣera wọn. Ọ̀rọ̀ rẹ̀ dúró, ọ̀rọ̀ rẹ̀ dúró. Sáyé ọmọ sáyé lè tẹ́tí kó gbọ́ bí a ṣe bí ọ kò má ní tí mo ṣe lè dùmarè àbí kó yà sóko. Ó dúró, ó dúró, ó dúró. Ṣé bí ẹ̀yà torí àní àkókò ọmọ sáyọ̀ ni wàá sáré kọ bí ẹ̀yà ẹ bá mi lu bàlẹ̀ yẹn bá mi lu bàlẹ̀ lẹ́ẹ̀kan. jọ́lọ́bìnrin mọ́bìnrin jọ́lù jàkà mọ́jà kọjá lẹ́pàdé bá wà ẹ̀lẹ́ òyà o. ọmọ sáyọ̀ ni sọ fún àdàbà rẹ kó dìde kó gbọ́ra nù ó fẹ́ lọ kí Olódùmarè. Testimony, C&N Church of Zion, all the way from Ijebu-Moshi. Ẹ jẹ́ bá wa pa àtẹ́wọ́ fún wọn dáadáa. Before I call the next performing artist, let's go to the next thing on our program. Keynote address on how to move Zion forward. Bí Zion is ṣe lè tẹ̀síwájú.